wọ́n ń gba àwọn nínú palace. Wọ́n láwọn olórí, wọ́n ní gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ pátápátá ni àwọn ènìyàn mọ̀. Kábíyèsí ní inú àwọn ò dẹ̀ dùn sí gbogbo ìwà tí wọ́n ń wù yìí, pé ìwà tí wọ́n ń wù yìí pé ó ti sú àwọn pátápátá. Wọ́n ní nítorí ẹ̀ ní kábíyèsí fi pe mítìnì yìí pẹ̀lú wọn. Wọ́n fi sọ ọ̀rọ̀ inú wọn jáde wípé àwọn gangan, àwọn ni eku ẹdá tí wọ́n ń dá ìdàkúdà sílẹ̀. Ẹ̀yin èèyàn lé, kì í ṣe nǹkan kékeré rárá. Kábíyèsí ní kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan náà ń gbé lọ sórí social media. Báwọn wúkọ́ lásán social media ti gbọ́. Wọ́n ní ṣáwọn nìkan ni ọba àkọ́kọ́ tó máa fẹ́ ìyàwó 6 ni. Wọ́n ní kí ló dé tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ kò lè stay nínú palace àwọn, àfi kọ́ máa gbé kiri. Wọ́n ní ọ̀rọ̀ àwọn olórí yìí wípé ó kù díẹ̀ káàtó, wípé ṣe ló dàbí ìgbà tó yẹ